ọlọ́run ò ṣe àpò ṣe o èyí tó kù lẹ́yìn wá bá wa ṣe ọlọ́run ò ṣe àpò ṣe o èyí tó kù lẹ́yìn wá bá wa ṣe ẹ̀yin alálẹ̀ mà ṣeun ọmọ yorùbá ẹ kú déédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ẹ bá ti ń gbọ́ mi ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán according to the time tí mo bá bá yín ìròyìn ayọ̀ ni ìròyìn yìí jẹ́ torí wípé as e dey pain them na so e dey sweet us bẹ́ẹ̀ ni bó ṣe ń dùn àwọn bẹ́ẹ̀ ló ń dùn mọ́ àwa ẹ gbọ́ àní bó ṣe ń dùn wọ́n bẹ́ẹ̀ ló ń dùn mọ́ àwa tínú àwa ń dùn kí ló lè fàdí ọ̀rọ̀ ẹ máa bọ̀ ẹ wá gbọ́ lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mò ń gbé àwọn fídíò kan bọ̀ ẹ wá gbọ́ bó ṣe ṣẹlẹ̀ àwọn ọ̀dọ́ ilẹ̀ haúsá wọ́n ti gbé ìjọba nàìjíríà lọ sí àjọ àgbáyé léyìí tó túmọ̀ sí wípé ìrìn àjò yorùbá nation ó ti di ìrọ̀rùn báyìí ìrọ̀rùn ló bá dé ó mú kó yá kánkán ní kété tí àwọn biafra tó ti bẹ̀rẹ̀ sí ní ṣe tiwọn pétò àwọn fẹ́ lọ wọ́n bẹ̀rẹ̀ sí ní gba onírúurú ọ̀nà táwa yorùbá náà tá a sì ń gbọ̀nà táwa mọ̀ látàrí pé àwa ò fẹ́ dogun kó dọdẹ lẹ́yìn bẹ́ẹ̀ tó sì di pé lẹ́yìn ìgbà tí ẹ má gbàgbé pé àwọn biafra wọ́n lọ sí finland orílẹ̀-èdè finland láti lọ ṣe declaration tiwọn lẹ́yìn ọ̀rọ̀ yìí ó dàbí pé yóò di gbọ́nmi sí omi òtó láàrin ìjọba nàìjíríà àti ìjọba biafra eléyìí ló wá mú kí àwọn ọmọ fúlàní yìí ó gbéra kí wọ́n gba united nations lọ kí ni wọ́n lọ ṣe níbẹ̀ gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ lónìí gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ ẹ máa fojú ara yín rí wọn pẹ̀lú torí wípé ẹ ti mọ̀ pé lórí ìkànnì yìí ohun tó bá jọ ohun la fi wéhùn bẹ́ẹ̀ ni ìkó ẹ̀pà lọ́jọ́ kó sí ẹ̀rí ní ajígbẹ́rẹ́kú jọ mẹ́ alábàáhùn bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ gan mọ̀ wí fún yín yẹn ẹ gbọ́ torí wípé àwa ti mọ̀ wípé bí ó ṣe rí lórí yìí nígbà tí àwọn ọmọdé yìí tí wọ́n gbìyànjú láti dé ọ̀hún ẹ ti mọ̀ náà ẹ̀yin náà wò ohun tí wọ́n sọ yóò yà yín lẹ́nu kí ni yóò mú kó yà yín lẹ́nu ni wípé ajẹ́bàtà ń ta àwọn eléyìí àwọn aráabí yìí náà lẹ́sẹ̀ orí ìta ni wọ́n wá da ọ̀rọ̀ lé eku tó dá yìí lẹ̀ tó jẹ́ dá òun lórí àwọn ọmọ bú yìí fúlàní yìí àwọn náà rojọ́ kan lọ títì ju wípé àfẹ́ máa lọ lọ́gbẹ̀yìn ọ̀rọ̀ pé ẹ pín o tẹ́ ẹ̀ bá ti pín ẹyẹlé ní bá yín tàn adìrẹ òdì tí ì tàn bádìrẹ bá lọ́wọ́ sí gbogbo ẹ̀ ní òtún ká pátápátá wípé kí wọ́n pín ire láàrin ọ̀kan gbọ́dọ̀ jòkan bẹ́ẹ̀ ni oríkì àwọn ọmọ ọlọ́fà ni tẹ́ ẹ̀ bá gbàgbé lórí ètò yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti bá a pàdé abẹ́ ẹ̀ ti pàpàdé mo gbé bàbá kan wá tó jẹ́ bàbá onífá èmi ọmọ wípé nínú odù fá ọ̀rọ̀ yorùbá fúlàní ó wà ń bẹ̀ bàbá yìí ló jẹ́ àmọ̀ wípé ó wà ń bẹ̀ o pé irú ìjà yìí ti wáyé rí tí ifá sì sọ fún wọn pé ẹ pín kínní yìí ni ogún bàbá yín ni pé ogún ìran wa ni àwa mẹ́ta náà sì la máa pín níbi tí bàbá yìí ti sọ̀rọ̀ débi pé gbogbo ènìyàn gbogbo ìran yorùbá àti haúsá àti ìgbò ẹ̀tọ́ wa ni ká pín tá a sì gbọ́dọ̀ jà ó ń bẹ lórí ìkànnì wa apá kejì ẹ máa bá a pàdé níkànnì Àwòfẹ́ TV ẹ gbọ́ mi dáadáa ọmọ yorùbá àní bí àwa ṣe ń sọ̀rọ̀ báyìí wọ́n ti wá fi tìpátìkúùkùn wọ́n ti bàbá Bọ́lá Tinubu wọnú gàù wọ́n ti tọwọ́ ẹ̀ bọ́ṣọ ọ̀lọ̀ tí wọ́n wá débi pé wọ́n wá ń pariwo pé kó gbọ́ nǹkan tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ń sọ kó gbọ́ nǹkan tí Professor Banji Akíntóyè tí bàbá yìí ń fọ̀ jáde lẹ́nu kó gbọ́ nǹkan tí gbogbo ọ̀rọ̀ tí àwọn ọmọ Yorùbá lápapọ̀ tí wọ́n ń sọ ẹ gbọ́ eléyìí ló mú kí ọ̀rọ̀ yìí ó wáyé níbi tí àwọn aráabí yìí ti bẹ̀rẹ̀ sí ní pariwo ṣe àníyàn níbi tó gbé wa gbà yìí àwa ò gbà wọ́n ló sú àwọn wọ́n kódà wọ́n lórí àwọn pẹ̀lú wọ́n láwọn ò ní lè tẹ̀síwájú mọ́
wípé torí pé nínú ìjìyà yìí àwọn Fúlàní gan ni wọ́n fìyà jẹ àwọn Haúsá, pé àwọn lọ́wọ́ á jẹ́ kí gbogbo ẹ̀ ó tojú rú, kí wọ́n lọ gbogbo ẹ̀ lójú pọ̀, wípé tó níbi tó tí ọ̀rọ̀ gbé dé yìí Fúlàní ló fìyà jà wọn. Fúlàní gan níwọ̀n ìgbà tí Fúlàní sì ti ń fìyà jà wọn, àwọn náà ò ṣe mọ́, àwọn máa tẹ̀lé Yorùbá nation. Wọn sọ pé àwọn ń tẹ̀lé wa lọ ìlú wa o, ìyẹn ni pé àwọn ní ẹ̀fẹ́ yapa, torí pé Haúsá náà ló wọn tẹ̀lé wa ànígbà, ara Fani Fatima wà, ẹ̀jẹ̀ wọn sì wà nínú ara wọn. Kódà nínú àwọn nǹkan tí wọ́n kà á lẹ̀ lọ́hùn-ún, ẹ máa gbọ́, torí tí a bá bẹ̀rẹ̀ sí ní gbọ́ fídíò yìí mi ò fẹ́ dá sí mọ́ ni. Nínú àwọn ẹ̀sùn tí wọ́n kà á lẹ̀ fúnjọba Nàìjíríà òun ni wípé ẹ̀sìn, ṣe gbọ́, ẹ̀yin Ìsìlámù, ẹ̀yin Kìrìsìtẹ́nì, ẹ̀yin oníkíní tẹ́ ń fi ẹ̀sìn dájà lẹ̀, àwọn Haúsá ti lọ fẹjọ́ yín sùn ní lájọ àgbáyé. Lóòótọ́ eléyìí ó ṣe kánkán, yóò mú ní àjò Yorùbá nation kó yá. Ẹ gbọ́, ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀ náà, mò ń bọ̀, ẹ jẹ́ n gbé yín débẹ̀, torí wípé kẹ́ ẹ lè mọ̀ yìí pé kí ni Pavilion sọ yìí. Ẹ mọ̀ pé bó ti wù kó rí, àwọn ní tá a bá débi àtiṣu ó di dandan kí fùrọ̀ là, àti débi àtiṣu báyìí fùrọ̀ sì ti là, kò sí kìràkìtà mọ́, gbọ́n kan ò sí àfẹnitọ́ bá tirẹ̀, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá wa kan, a ní ò sí gbọ́n kankan àfọwọ́tọ́ ọba tirẹ̀, gbọ́n kan ò sí báyìí àfẹnibá tirẹ̀. Ìran Yorùbá orílẹ̀-èdè wa ti dé. Ohun tó mú kí àwọn Haúsá, ẹ má gbàgbé pé wọ́n ti ṣe é rí nígbà kan, tó mú kí àwọn Haúsá Fúlàní yìí kí wọ́n lọ fẹjọ́ sùn nílẹ̀ Bìrìtìkó lọ́hùn-ún, léyìí táwa náà ti ṣe. Ìgbésẹ̀ bàbá wa Sunday Adéyẹmọ Bánjí Akíntóyè òun ni wípé òun ló líìdì àwọn Biafra náà tí wọ́n fi dìde pé táwọn fi tún dọ́gbọ́n tiwọn níbi tí wọ́n dá, léyìí tọ́gbọ́n inú tiwa wà ń bẹ̀ táwa ń dá, tẹ́ mọ̀ pé inú lọ́wọ́ ejò gbé. Ọmọ Yorùbá, ẹ gbọ́ nǹkan tí arábìnrin tó ṣojú àwọn ọmọ Haúsá yìí, ẹ gbọ́ nǹkan tó lọ sọ ní United Nations. Òun rèé. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. My name is Hasia Aminu. I'm from northern part of Nigeria. I'm Hausa by tribe. I'm here to address one issues that are going on in northern part of Nigeria between the Hausas and the Fulanis. We don't know what we did to the Fulanis. They are killing our brothers and sisters, the Hausa people, in our own fatherland. So I'm tired. I'm tired. Because we cannot be hiding under religion or anything that has to do with modesty, means kawaiti in Hausa language. We don't show the world what is going on. And the same people, they are saying that we are the same, that we are Hausa Fulani. How comes Hausa language is different language, Fulani language is different language? We act the same, because even God that created us, He has already chosen every language that have to do with everybody that will speak the language, whether if you are Hausa or Yoruba, any other tribe in Nigeria. You speak your own language. God has already created us, He differentiated us. That wasn't enough. They are now all our leaders in northern part of Nigeria, even the Emir Palace belongs to the Fulanis. Is there any land in Hausa land that belongs to Fulani? They are not. They are not Hausas. So why are they ruling us? While their people are killing us, they are not even telling the world what is going on, and they are not taking action about it. Before you know, they will say Islam. Islam gave them the right to kill Hausa people.
even the jihad, they said that Usman Danfodio did jihad. He made Hausa land with Islam, and all the emirs he killed, they are all Hausa people. They are all Hausa people. So please, which place in the Quran that they say that you should kill a Muslim and collect his throne and continue leading his people? Where? Just look at this selfishness. Enough is enough. Because these people are hypocrites. They are very wicked. They said that Usman Danfodio, that Hausa people don't have Islam, so he brought the Islam to Hausa people. So why did he collected the Hausa throne? Why? Even the governors, vice governors, Jigawa, Kano, Katsina, Zamfara, Sokoto, Kebbi, all they are Fulani. Even governor, vice governor, for what? More than how many years? More than 15 to 20 years now. They are the only one that are doing governors. Why? They mean that Hausa man doesn't go to school or what? They are hiding under back of houses, speaking our language. And it's not that enough, they are killing our people. Please, can someone tell me the reason behind this? I'm here to tell the world, please, they should put a line between Hausa and Fulani. Let Fulani go to their own land. Because me, I don't even know the real country they have. Those people. Let them go to their own country to stay there. Sorry with my own English. I'm not, it's not my father language, English. That is why I will speak it like anyhow. People will understand. So let's say enough is enough. Enough is enough. They should tell the Fulanis to leave the Hausa people to rule themselves. Because we didn't see anything. They are not doing anything good in Hausa land. They have destroyed the country. Especially the northern part of Nigeria. Everybody wants to bring his terrorists in the northern part of Nigeria. And most of the terrorists are the Fulanis. Most of the terrorists are the Fulanis. What have we done to deserve the killing from the Fulanis? Just because our great-grandparents welcomed them, then now they are killing us. For what reason? And the world is quiet, especially the leaders. The leaders all are Fulanis. We vote for Buhari. Most of who vote for Buhari, they are houses. He put Minister of Money, Minister of Education, Minister of FCT. Since I know all the ministers, they are Fulanis. What does that mean? And they are hiding under the houses. If they did wrong thing, they will call house. They will address them as Hausa. They are not Hausa. Their language, a Hausa man cannot understand. A pure Fulani doesn't understand Hausa. We are not the same. They are now with us. Our culture still. Ọmọ Yorùbá, ẹ gbọ́ àbẹ́ ẹ gbọ́, ẹni ó sọ̀rọ̀ rèé ni mo fi ń fún ọ̀yìn lójú ìran yìí. Ẹ̀wọ̀n ẹ̀ tún gbọ́ díẹ̀ nínú ẹ̀kẹ́ lè mọ̀ fóun ló sọ̀rọ̀. A pure Fulani doesn't understand Hausa. Ṣé ẹ gbọ́? Ohun tí mo fẹ́ mú yọnu. Ẹ wá jájọ sọ àsọyépọ̀ lórí ọ̀rọ̀ tí arábìnrin yìí lọ sọ ní United Nations tó lọ sọ fún gbogbo àgbáyé. Ẹ gbọ́, tẹ́ ẹ bá gbọ́ dáadáa nínú ọ̀rọ̀ tó sọ, ó ní òun ṣe tán láti sọ fún gbogbo àgbáyé kí wọ́n gbọ́ pé kí wọ́n wá tú àwọn sílẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kó lúkúlùkùn kó lọ ń lo ara ẹ̀. Wípé Fúlàní ó ń pọ́n gbogbo ìlú lójú, ó ń pọ́n àwọn lójú, ó ń fìyà jẹ àwọn, wọ́n fìyà jẹ àwọn bàbá àwọn ò lè lóko mọ́, àwọn ò lè lódò. Kódà wọ́n gba ẹ̀sìn, wọ́n fi ẹ̀sìn tí àwọn jẹ́. Gbogbo ẹ̀sùn tí wọ́n kà á lè rí. Kódà wọ́n gba tróònù wọn orí ìtẹ́ àwọn bàbá ńlá wọn. Ìwọ́n pa àwọn bí ẹni pa ẹdìyẹ. Arábìnrin yìí wá sọ àwọn ọ̀rọ̀ kan, àwọn kókó kan tó ṣe pàtàkì. Ó ní àkọ́kọ́ náà ẹ̀yà àwọn ọ̀pápọ̀
ẹ̀sìn àwọn ò papọ̀, ẹ̀sìn ló fẹ́ dàbí pé ó fẹ́ dà wọ́n pọ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà èdè àwọn ò sì papọ̀. That is to say, orílẹ̀-èdè ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn. Kódà àwọn sọ pé ibo làwọn ọmọ orílẹ̀-èdè ibi tí ìran Fúlàní ti jáde wá. Ẹ gbọ́ mi, ọmọ Yorùbá, wọ́n ní àwọn ọmọ ibi tí orílẹ̀-èdè Fúlàní tó ti ń bọ̀. Fún díẹ̀ yìí, ibi tí àwọn bá dé yìí ó tó gẹ́ ọmọ Léfì. Ẹ kúkú gbọ́ nígbà tó sọ pé enough is enough, ó ti tó gẹ́. Àyè kò sí àyè láti máa bí ìjọba orílẹ̀-èdè àgbáyé tí wọn ò bá fẹ́ ìṣòro, tí wọn ò bá fẹ́ wàhálà àti làásìgbò kọ́ máa dìde káàkiri orígun ìlú, kí wọ́n ó ṣe kíni, kí wọ́n wá tú àwọn lẹ̀ jẹ́jẹ́, kí wọ́n jẹ́ kólúkúlùkù wọn máa lọ. Torí pé àwọn ọmọ bí tí àwọn Fúlàní yìí ti wá, ẹ máa lọ gbọ́ káàkiri Òkè Ògùn, Èkìtì, Oǹdó, ọjọ́ wo, ọ̀sẹ̀ wo la ní gbọ́ pé Fúlàní hùwà burúkú lórílẹ̀-èdè yìí. A sì ń pariwo ẹ̀yin ará bí ẹjẹ́ á máa lọ, ẹjẹ́ á pín, ẹjẹ́ kólúkúlùkù máa lọ, kí kálukú lọ ṣèjọba rẹ̀. Wọ́n sọ̀rọ̀ táàsì, bá a ṣe ń gbowó orí, bá a ṣe ń na, ẹ̀yin ń yarí pé ẹ̀fẹ́. Nínú ilé tí lọ́dọ̀ tí ẹlẹ́ẹ̀mú ògógóró, ẹlẹ́ẹ̀mú sìgá, ṣùgbọ́n ògógóró àti sìgá tí wọ́n ń tà ní ibí yìí, wọ́n ń kówó ẹ̀ wá, ẹ̀ ń náwó yẹn. Ẹ sì ní ṣìláàmù ní ẹ lè jọba ọ̀run, ẹ dálùjánà, ẹ̀yin inú Ọlọ́run nu. Ẹsẹ̀ Bíbélì kan wípé ó ní kì í ṣe gbogbo àwọn tó ń ṣe ẹ̀ṣẹ̀ yìí, ṣùgbọ́n àwọn tó nínú dídùn sí wọn àti àwọn tó nínú dídùn sí wọn ló bá tán. Inú yín ló dùn lẹ ṣe ń gbà nínú owó sìgá táwa mu àtowó ọtí táwa ná. Àwọn gómìnà wọn ti bẹ̀rẹ̀ sí ní pariwo ní ìsìn pé tí wọ́n bá fi ọṣẹ bẹ́ẹ̀ àwọn ò ní sanwó oṣù mọ́, ìyẹn ọ̀káyé ẹ má sanwó oṣù, báwọn ọmọ yín ni, báwọn èèyàn yín ni. Ṣé yẹn kan ra Yorùbá kankan ṣá? Kọ̀ọ̀kan wá ààrí ti ń rò. Àrà tó bá wù yín ni kẹdá, ẹ má fún wọn lówó. Àlùmọ́ǹgìrì yín tẹ́lẹ̀ ìyẹn àtẹ̀ fi pé kí yẹn tẹ̀ kó lẹ̀. Ọmọ Yorùbá àtàtà, ṣé ẹ ti wá rí báyìí wípé kò sí kìràkìtà kankan mọ́, kò sí wàhálà lọ títí mọ́, ju wípé kólúkúlùkù pé kínní ó sì máa lọ. Ká má wulẹ̀ dára wa láàmú mọ́. Ẹ jẹ́ á múra sọ̀rọ̀ ara wa bí mi ṣe máa ń sọ nínú ìran Yorùbá. Àwa ni ká múra lẹ̀, torí pé tá a bá kọ̀, tá a bá múra, bí àwọn ará bí ṣe ń bá a lọ yìí, tíjọba tó wà lóde yìí tó bá ṣe gbọ́n tó lóun ọ̀fẹ́ òun ọ̀gbà, bí ó ṣe jẹ́ lọ yẹ ọ jẹ́, àmọ́ ìdíra. Ariwo olóyè Sunday Igboho, Ológunlolúwa, bàbá wa Bánjí Akíntóyè, bàbá gbogbo ìgbìyànjú àwọn èèyàn wọ̀nyí kò gbọdọ̀ já sásán. Ẹ̀yin tẹ́ ń wo fídíò wa, ẹ̀yin tẹ́ ń gbọ́ wa, tẹ́ ń gbọ́ ròyìn wa ní gbogbo ìgbà, bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú yín. Àwọn ìyá kan wà tí wọ́n ti lé ní 80, 90 tí wọ́n sì ń fẹ́ ká gba orílẹ̀-èdè tiwa lójú ayé àwọn. Ìyá kan tiẹ̀ sọ pé ká gbà á lónìí kó dọ̀la kóhun ó kú, inú òun dùn, nítorí òun ti lé ní 90 years. Ṣùgbọ́n gbogbo gbìyànjú, gbogbo àdúrà wọn, gbogbo làkàkà wọn ni pé kórílẹ̀-èdè Yorùbá ó dé. Ẹ wá wo bọ́lọ́run ṣe ń sọ̀rọ̀ ẹ̀. Àwọn ọ̀dọ́ ló tún dìde nílẹ̀ Haúsá yìí, ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá dà? Níbo lẹ̀yin wà tí ṣẹ́yìn náà dìde ni, àbí táwọn olóṣèlú bá dé tí wọ́n bá ti wá bá yín ní bus stop tí wọ́n ti fún yín ní 1,000, ẹ tún ti ń sáré tẹ̀lé wọn ọdún 8 ìyà. wọ́n bá di jọ́ọ̀bù dìbò kó síbẹ̀, wọ́n bá fún ẹ 10,000 kò síbẹ̀ pọ́ọ̀tì kan kún un, ó sì jìyà yẹn fún ọdún 8. Ẹ̀yin ìyálọ́jà,
wọ́n bá ti pè yín jọ tán ti pín ìrẹsì fún yín àti indomie nígbà wọn bá wọlé tán wọn ó increase shop rent yín kíní kan permit yín ẹ̀yin ọlọ́kadà ẹ̀yin onímọ́tò àní ẹ jẹ́ kí gbogbo wa panu pọ̀ pé ó tó gẹ́ à ń lọ ẹ gbọ́ nǹkan táwọn ọmọ Haúsá Fúlàní yìí sọ ara wo lẹ́yìn ọ̀dọ́ ń dá nílẹ̀ Yorùbá ẹ wò títí ìgbà míì tá a tún máa pàdé Táíwò lórúkọ tí mò ń jẹ́ Adésínà lórúkọ bàbá àtọ̀dọ̀ mi Pavilion TV àti Àwòfẹ́ TV ẹ máa bá wa wò ó láti gbàdégbà ẹ ṣé o àdúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé púpọ̀ bẹ́ẹ̀ bá ti ń wò ó tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé ẹ máa bá wa subscribe sí channel wa ẹ bá wa like ẹ comment ẹ tẹ top up ẹ ṣé púpọ̀ Yorùbá Nation no going